ọmọ oṣù kan jáde láyé lẹ́yìn tí wọ́n dábẹ́ fún tán o. ìjọba orílẹ̀-èdè Gambia ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú ọmọ oṣù kan tó jáde láyé lẹ́yìn tí wọ́n dábẹ́ fún tán. abúlé Wellingara ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ó sì ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún. nínú àtẹ̀jáde kan ọlọ́pàá ní í ṣe ni ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà ní ojú arọ ọmọdé jòjòló náà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ìwádìí tí wọ́n ṣe ní ilé ìwòsàn ó mà fi hàn pé lóòótọ́ ó ní wọ́n fi abẹ ṣiṣẹ́ fún ọmọ ọ̀hún. wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò òkú ọmọ náà báyìí láti mọ̀ ní pàtó bóyá abẹ tí wọ́n dá fún òun ló ṣokùnfà ikú rẹ̀. ó mà kéré tán o obìnrin méjì òun ló ti wà nínú àtìmọ́lé ọlọ́pàá báyìí lórí ìṣẹ̀lẹ̀ náà. ẹ̀wẹ̀ àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́mọnìyàn wọ́n mà ti bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà wọ́n sì ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí rẹ̀. ọ̀kan lára ẹgbẹ́ náà Women in Leadership and Liberation WIL ó ti fẹ̀sùn kan ìjọba pé ó má kùnà láti dáàbò bo àwọn ọmọdé ní orílẹ̀-èdè náà. ẹgbẹ́ ọ̀hún ó wá sọ wípé àṣà kìí ṣe àwáwí fún ìṣẹ̀lẹ̀ yìí, ìwà ipá gbà ó ní èyí mà jẹ́ o, kò sì bójúmu. ẹgbẹ́ náà ó mà tún rọ ìjọba láti ṣe ìwádìí tó péye lórí ìṣẹ̀lẹ̀ náà kó sì fi ìmú gbogbo àwọn tó lọ́wọ́ nínú rẹ̀ báyìí kó fi dánrin. olùdásílẹ̀ àjọ náà Fatul Bade ó mà ṣàlàyé fún àwọn oníròyìn pé kì í máa ṣe ìgbà àkọ́kọ́ rèé tí wọn yóò dábẹ́ fún ọmọdé ní Gambia. ìwà náà sì rèé ó ti ń peléke sí lójoojúmọ́ o. ó ní àwọn òbí rò wípé tí wọ́n bá tètè dá abẹ́ fún ọmọ wọn ní kékeré jòjòló ojú egbò náà yóò tètè jiná. wọ́n tún rò pé wọ́n lè tètè ṣe nígbà tí àwọn ọmọ náà tó bá wà ní kékeré kí àwọn èèyàn má lè tètè mọ̀. ọmọ ilé-ìgbìmọ̀ asòfin kan ní agbègbè ibi tíṣẹ̀lẹ̀ náà tó ti wáyé Abdulezeze ó ti pè fún ìwádìí ní kíkún láti dáàbò bo ọjọ́ ọ̀la àwọn ọmọdé níbẹ̀. àtẹ̀jáde láti ọ̀dọ̀ àjọ UNICEF ó mà sọ wípé ọmọdébìnrin 3 nínú 4 ni wọ́n ti ń dá abẹ́ fún ní Gambia kí wọ́n tó pé ọdún 6. àjọ UN ó tún ní ìdá 76% obìnrin láàrin ọdún 15 sí ọdún 49 ó ní wọ́n dábẹ́ fún ní Gambia. bó tilẹ̀ jẹ́ pé láti ọdún 2015 ó ní wọ́n ti fòfin de dídá abẹ́ fún obìnrin ní orílẹ̀-èdè náà. èèyàn 2 péré òun ló ti jẹ́jọ́ láti ọdún ọ̀hún. lọ́dún tó kọjá àwọn kan gbé ìgbésẹ̀ láti fòfin de ìwà náà àmọ́ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ ọ̀hún kò jẹ́ kó ṣeé ṣe o. kọ́lọ́ ọ̀bẹ Elédùmarè kó ṣàánú. àdúrà gbọ́ Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ tàná, adẹ̀kú múra iṣẹ́ tòní, Ọlọ́run ó fèrè ṣíṣe mi àti yín o.